ọ̀rẹ́ má sọ pé o gbọ́ eléyìí o. Gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ iná kò gbọ́dọ̀ máa sun inú òkùnkùn. Ọ̀rẹ́ la etí rẹ lẹ̀ kó gbọ́ ohun tí mo sọ fún ẹ. Gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ omi tó fẹ́ ṣoríire ju ti àwọn akẹgbẹ́ rẹ̀ lọ kò gbọ́dọ̀ máa bínú. Tó wà ń bẹ̀ ṣá, gbogbo èyí tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ ẹ̀yin oníbínú òdì wo kò dára fún ẹ o, kò dára fún ìràwọ̀ yẹn rárá. Tó o bá ń bínú ohun tó o ti kójọ lè dànù. Ọ̀rẹ́ láì tí kò gbọ́ ohun tí mo sọ fún ẹsẹ̀ àṣírí ìràwọ̀ lélẹ́yìí o, kì í ṣe ohun tó yẹ kó o fi ṣeré. Mú báírù ẹ báyìí kó máa kọ sílẹ̀ báyìí, àbí kó mú fídíò yìí kó sèfù ẹ, àbí kó ṣí ẹ, àbí kó fi sí favourite ẹ. Kì í ṣe ohun tó yẹ kó o gbàgbé. Gbogbo èyí tẹ́ ń lo ìràwọ̀ iná wọn ò gbọ́dọ̀ fi ewúrẹ́ dúdú, wọn ò gbọ́dọ̀ fi ṣe nǹkan kan fún ọ. Yálà àdúrà, yálà ẹbọ, wọn ò gbọ́dọ̀ fi ṣe nǹkan. Tó bá fi ṣe nǹkan fún ẹ, onítọ̀hún yóò tòṣì ni. Bẹ́ẹ̀ ni gbogbo èyí tẹ̀dẹ̀ ń lo ìràwọ̀ iná ẹ má ṣoògùn òkìkí. Ẹ̀yin fún ara yín, you are a glory builder. Mo ń sọ àṣírí fún ẹni, àṣírí ìràwọ̀ ní eléyìí. Lọ follow wa lórí YouTube, follow wa lórí Instagram, follow wa lórí Facebook, follow wa lórí TikTok. Àṣírí ìràwọ̀ mystery star. Wà á ti rí fọ́tò mi ń bẹ̀. Tó o bá ti rí fọ́tò mi ń bẹ̀, máa follow wọn o. Gbọ́ ohun tí mo sọ fún ẹ dáadáa. Gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ iná wọn kì í ṣoògùn òkìkí o. Torí àwọn fúnra wọn òkìkí gan ni wọ́n. Gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ iná ẹ láì tí yín lẹ̀kẹ́ ẹ gbọ́ dáadáa. Oògùn tó bá ti le jù wọn ò kì í ṣe. Ìdí ẹ̀ nìyẹn. Mo ń sọ fún ẹ báyìí kó la etí ẹ lẹ̀ kó máa gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀, gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ erùpẹ̀ kò gbọ́dọ̀ bá wọn máa jàdú property, kò gbọ́dọ̀ bá wọn máa jàdú ilẹ̀, kò gbọ́dọ̀ bá wọn máa jàdú ilẹ̀, àbí ojílẹ̀ onílẹ̀ ò tún lọ ń ta oko bá ìràwọ̀ ẹni. Múra dáadáa kó gbéra sọ dáadáa. Nọ́mbà mi ò yí padà. Nọ́mbà ẹyẹ kan náà ni mò ń lò. Ó lè pè é, ó dẹ̀ lè WhatsApp ẹ̀ 08054353629. Tó bá fẹ́ mọ more details nípa ìràwọ̀ tí wọ́n fọ́ọ̀lù sí, ṣọ́ pé mẹ́rin ni ìràwọ̀ iná, ìràwọ̀ afẹ́fẹ́, ìràwọ̀ omi àti ìràwọ̀ ilẹ̀. O gbọ́dọ̀ mọ ètíwọ náà, lo gbọ́dọ̀ mọ ètíyàwó rẹ̀, lo gbọ́dọ̀ mọ